ẹ̀yin bá ń sin mi wọ́n parọ́ mọ́ mi ni o àjẹgbéjàkara ohun ìjàpá ni ó láwọn ẹnu pọ̀ ẹ o mi ò kó nbí kankan Èkó ni mo wà létí Ṣàngó Ẹdó Èkó understand mo wà lé mi mo ń sinmi ara mi ò yá normally ó ti yẹ normal tó bá tẹ̀ sọ pé mo ń bọ̀ ń ṣó pé mo ṣe kọ̀fà fídíò pé mo máa wá mo fi pọ́n wọn lé ni ó ti yẹ yín owó kílíṣì lọ́tẹ̀ owó tí mánéjà mi ní kọ́tẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ eyín 5 ni mánéjà mi ní kọ́tẹ̀ ó bá tiẹ̀ já wọn 10 là ń gbà mánéjà mi ní kọ́tẹ̀ mílí 5 bàtọ́ dẹ̀ lè tẹ̀ lọ́wọ́ àtẹ eyín kan ṣé eyín kan ni máa fi wọ mọ́tò eyín kan ni máa gbé mọ́tò mi ni máa kó àwọn artist mi ni máa security ni máa tún wá àánú ẹ̀yin tẹ eyín kan ó yẹ kẹ́ sẹ́ǹdì mọ́tò tó máa fi wá gbé mi you suppose send security you suppose arrange with my management it's all about the eyín kan kò lè ra kílíṣì eyín kan tẹ̀tẹ̀ yẹn kò lè ra kílíṣì jẹ́ níbi tí ọba ti nífẹ̀ẹ́ mi lèmi máa ń lọ I'm a God sent ibi tó bá ti nífẹ̀ẹ́ mi ni máa ń lọ ibi tó bá ti ní ẹ̀ láìkì mi ní wá bẹ̀ ẹ̀nà láìkì mi kò. tọ́ ẹ̀yin tèmi bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín Portable àti TAIYE Currency àti àwọn ìlú Ìbàdàn o bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ nìyí Portable ti fi ẹnu ara rẹ̀ sọ ọ́ ó ti explain bí gbogbo rẹ̀ ṣe rí a ṣe máa fún yín ní àǹfààní láti wo full video náà ẹ fi ara balẹ̀ kí ẹ wò ó láti bẹ̀rẹ̀ títí dé ìparí. ẹ bá tún wá rí wa ẹ máa rẹ́rìn ni ẹ máa dáwó ẹ bá mọ̀ kan tó ṣẹlẹ̀ ó rẹ́mi ara mi ò yá number 1 ṣùgbọ́n pé ṣíkí ṣe jì lọ́tẹ̀ ìwà tí mánéjà mi tí mo máa padà observe àṣé owó tá a wá gbà ó wọlé ó pọ̀ owó tó wọlé pọ̀ tó gba tí máa padà discover pé owó tọ́tẹ̀ àṣé ṣíkí ṣe jì eyín kan lọ́tẹ̀ kí lè eyín kò lè ra kílíṣì ẹ jáwọ́ káwọn ọmọ ta fẹ́ wá báyìí síbí pọ̀ jù láàrin wọn àjẹgbíjẹ̀kára wọn pipu ṣé ká wà ní àwọn èèyàn kan máa lù mí kọ́ wá pa mí bá ṣe pa Jésù ṣó dáa kọ́ so mímọ́ lẹ̀ kọ́ lẹ́mìí ló kò pa bá ṣe pa Jésù àwọn fáǹsì Jésù náà lọ pa o ẹ wò ó fẹ́ tọ́ mi lọ pa o mi ò yá lọ wọ́n fún mi ní síkí ṣe èdè owó tí ó lè ra kílíṣì wọ́n ní kí wá fi fèsì ogun owó tí ò kó ra kànáà mi Canadian loud ti máa ń fà yẹn má máa ra golo 3.